ìwọ̀n ń bẹ̀ yín aráàlú gbogbo tó ṣẹlẹ̀ èmi tí mo dá lẹ́nu. Èmi Ádámù Yahya gbé kámẹ́rà sí mi, èmi náà lẹ́kọ̀ọ́ ẹ̀dá o. Tí n bá ti jẹ́ kó ń kárí kó dó láyé rẹ̀ ni kò ní débi tó dé dó yìí. Mo wá tọrọ àforíjì lọ́wọ́ yín lérí gbogbo èyí tí mo ti ṣe lọ́gbọ̀n ọdún. Ẹ dákun ẹ má bínú. Dédé ìmọ̀ tí mo ní mo fi ràn yín lọ́wọ́ nínú ìlú bí mo ti lágbára mọ́. Ẹ̀yin Ìlọrin ni mo ń bá wí. Dédé ọgbọ́n tí mo ní mo fi protect interest yín nínú ìlú àtìlẹ́yìn òde. Èmi ò sì wóyè. Mo ti ẹ̀wá ẹ̀ ní fún mi torí mo ti lẹ́sẹ̀ lọ́dọ̀ yín. Èmi sì ti gba kádàrá mi. Ẹ mọ́ wàá ṣẹ̀ mí, sísẹ̀ ni kẹ wàá pè mí. Kẹ́ni àwa parí ìjà náà, àwa ṣe gbá náà, ta ní ń jà? Ṣéjà ń bẹ mi lè dá sọ̀rọ̀ yìí ni? Ẹ dákun torí Ọlọ́run, dípè mi ò lè dá sí. Ẹ lọ lè yanjú ẹ̀ láàrin wọn, ẹ yanjú ẹ̀ láàrin ara yín. Pọ́blẹ́mù tí yín nu. Pọ́blẹ́mù tèmi ni kémi ó jókòó sí àyíké mọ owójú tó ara mi. Àtójújú àwọn ọmọ mi, ìtàn bá wá dàrí àwọn ọmọ. Torí ìkẹ̀kẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ o. Ìkẹ̀kẹ́ lèmi fẹ́ kẹ́ ẹ mọ̀. Ibi Fúlàní bá ti dágbére, ekó dàárọ̀, kò tún ní saka lẹ́mẹ̀ mọ́. Kí n tó sọ pé èsè nǹkan mọ́, kí n mo wí èmi ò jà. Nítorí yẹn bá yí kọ́ ọmọ lẹ́nu rẹ̀, èmi ò jà o. Mo ti rí bẹ̀ tán, kò sí tí wọ́n lè ọ́fà mi bẹ́ẹ̀. Kí ẹ báwọn náà ò ní dáadáa tán ṣe fún mi. Wọ́n ṣe dáadáa tó pọ̀ o, èmi ò ṣaláì moore. Bóò ni mo ṣe báyà ní lógún ọdún ọgbọ̀n ọdún tí wọ́n á ní kò ṣe dáadáa fún mi. Dáadáa tó pọ̀, àmọ́ kò lè hànà mi bí òdodo. Kò sí dáadáa tẹ́yìn ní ṣe fún mi láyé tó lè jí kí n mọ́ òdodo. Kò sí dáadáa tẹ́yìn ní ṣe fún àwọn àlùfáà wa láyé tí ó wàá jí wọn lẹ́nu níbi òdodo. Ní bá ka dáadáa yìí tẹ́ ṣe fún mi kò tiẹ̀ lálà. Wàláhì Ọlọ́run bá mi kí yín o. Èmi náà sì bẹ́ẹ̀ lọ́kọ́ bá ń dúpẹ́ fún yín. Àmín. Ẹ ti dáadáa fún mi. Ẹnu pọ́blẹ́mù tí mo ní yìí ni pé mi fẹ́ kó ní òdodo. Ẹnu yọnu tí mo nínú. Min sharri zaman watina minka salamata watina minka sa'adata waridoma nailili amani nabutegi minka lidayata. Ó ti lọlẹ̀. Lana Libayani wa fikibina síbẹ̀ Leilani maqasidi yasilana Enda shada ede La tutina kulla li awali Irfalana Alam al-ma'arifi wa nartaki Fawfal wasaibi إداره جرى بالمساني. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم طهر قلبي من النفاق آمين. وعملي من الرياء آمين. ولساني من الكذب آمين. وعيني من الخيانة آمين. وأنت تعلم آكنة الأعين وما تخفي الصدور آمين. ربي علمني ما ينفعني وانفعني بما علمتني وزدني علما آمين. ويا معلم إبراهيم علمني آمين. ويا معلم إبراهيم علمنا آمين. ويا مفاهم سليمان فهمني آمين. ويا مفاهم سليمان فهمنا آمين. lónìí ní
ọjọ́ Laylatul Qadri tiwa ọbọ̀ sí. Èyí tí a fẹ́ ṣe ní ọ̀sán yìí ẹni ká fi palẹ̀ mọ́ ẹ̀mí ara wa. Ó ti jẹ́ pé ẹni tó bá mọ tí súnà gbé kalẹ̀ yọ mọ̀ pé ọjọ́ 9 ni Laylatul Qadri. Allah. Sọ bẹ́ẹ̀. Àbá wa ní òní lọ́jọ́ Laylatul Qadri ti wá bọ́ sí ká sì jẹ́ ká mọ̀ ipe ẹni tó bá mọ tí wọ́n ń pè ní tí wọ́n mọ ọjọ́ Laylatul Qadri yóò mọ̀ pọ́jọ́ 9 lọ́jọ́ Laylatul Qadri bọ́ sí. Torí láàrin ọjọ́ 9 yìí ẹni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló ní ká máa wá láàrin ọjọ́ 9 yìí tàhárà olórí ẹ wá sáàrin ọjọ́ 9 yìí. Ànábì wa Muhammad òun ló fi yé wa ìpè tá a bá wá òru Laylatul Qadri wọ́n ní a wà láàrin àwọn ọjọ́ 9 yìí. Ló fi jẹ́ pé níjọ́ tó ààwẹ̀ bá ti di 21 ẹni tó bá nìkan ṣe yóò ti máa ṣe àwọn ìgbìyànjú kan nínú àlékún nínú ìbáadà tí Ọlọ́run fi wá fi ṣe kòńgẹ́ èyí tó bá jẹ́ kòńgẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀. Òun náà ló jáde pé ẹni tó ní ọdún tí ààwẹ̀ bá ti di 21 ẹni tó bá nìkan ṣe yóò ti máa papámára láti ṣe àwọn ìgbìyànjú kan tí ó fi ṣe kòńgẹ́ lọ́dọ̀ Ọlọ́run láàrin àwọn ọjọ́ yìí. Èyí ló fi jẹ́ pé ẹnìkan ò lè takọ ẹnìkan láàrin ọjọ́ 9 yìí tó ní tiẹ̀ lọ́tọ̀nà tí lágbájá ní ọ̀tọ̀nà. Àmọ́ ní tó jẹ́ káwọn ohun ọjọ́ 9 yìí láàrin pé oṣù Ramalana gan oṣù 9 ló bọ́ sí. Nínú oṣù ojú ọ̀run oṣù 9 ní ṣáàrù Ramadan tí Al-Qur'ani sọ̀kalẹ̀ sí ọbọ̀ sí. Ẹ̀kejì sì ni pé Laylatul Qadri gan níbi súra rẹ̀ tọ́lọ́ ti sọ̀kalẹ̀ tó bá ní Laylatul Qadri aráàfin 9 ni. Ó á dákọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nínú súra náà. Tẹ́ bá wá sí lẹ́sàn mẹ́ta yóò wá jẹ́ 20 àti 7. Lónìí lọ́lọ́run yìí sòsù náà 20 àti 7. Kí ni wọ́n ń pè 20 àti 7 ni 2 àti 2 tó bá rò papọ̀ 9 náà ni ó bọ̀ sí. 2 àti 7 bàbá rò papọ̀ yóò máa jáde 9 tí ń ṣe déédé ọjọ́ òní tí a wà ń bẹ̀ yìí. Láfi ní bàbá tiẹ̀ ti ń bá bọ̀ láti ìgbà tó ti di 20 àtẹyọkan tó ní agbọ́dọ̀ fàmì sí. Òun náà làwọn afọ àgbẹ̀ pé bàbá tiẹ̀ ti ń bá bọ̀ láti gbà táwọn ti di 21 tó ní agbọ́dọ̀ fàmì sí torí pé ó bọ́ sámi púpọ̀. Mo wá rí pábí tó yẹ ká fi sí ẹni ká gbọ́ àgbọ́yé tí wọ́n pè kádàrá ganan ká sì kẹ́kọ̀ọ́ níbẹ̀. Àbá wa ní ìdí tó fi ká fi àmì tá a fi sí ọjọ́ òní òun náà ni pé ká gbọ́ àgbọ́yé kádàrá gan ká sì kẹ́kọ̀ọ́ níbẹ̀. Béèyàn bá ń ṣàdúrà tí ó bá gbàgbọ́ yé kádàrá ara rẹ̀ gan àdúrà wọn ò ní tètè gbà. Nítorí pé béèyàn bá ń ṣe àdúrà tó ń tọ́ wọn bá gbàgbọ́ yé kádàrá rẹ̀ gangan àdúrà tí ń ṣe ò ní tètè gbà. Èló fi jẹ́ pé gbogbo àdúrà tá a máa ṣe fún àwọn àgbàlagbà àfààníyà yìí elélédè nínú ọgbà wa bá a bá ṣàlàyé ìtàn láti wá sí. Òun náà ló fi jẹ́ pé àdúrà tá a máa ń ṣe fáwọn àgbàlagbà lórílẹ̀‐èdè yìí tó fi dé ọgbà wa ní Markaz tá bá ṣe àlàyé ìtàn làwọn àbọ̀ wa ṣe fún wa. Kò sí tọ́lọ̀ ń dá tí ó gbé kádàrá kalẹ̀ fún nǹkan náà, kò sí nǹkan kan tọ́lọ̀ ń dá tí ò ní gbé kádàrá rẹ̀ kalẹ̀. Kẹ́ni wọ́n pè kádàrá ìletò ó letò tọ́lọ̀ ń ṣe lérí gbogbo nǹkan. Ètò ni wọ́n ń pè ní kádàrá, ètò ni wọ́n ń pè ní kádàrá. Ẹ wo tí mo gbé lọ́wọ́ yìí ansẹ̀tì ni kó tó di kó wọ́n ó ṣe báyìí yóò jáde báyìí wọ́n ó ti gbé kádàrá rẹ̀ kalẹ̀. Ẹ gbọ́ wọ́n ó ti gbé mo fẹ́ sọ ìfẹ́ ọmọ kéwú
kẹ́kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí. Wọ́n ó ti gbé kádàrá rẹ̀ kalẹ̀. Kí ni kádàrá rẹ̀ tí wọ́n ó gbé kalẹ̀? Wọ́n ó design, wọ́n ó plan yẹn, wọ́n ó design yẹn. Sóye tí wọ́n bá plan yẹn tí wọ́n design yẹn, wọ́n ó program yẹn. Gbogbo tí wọ́n fi sínú ẹ̀ wọ́n ó ti kọ́ kalẹ̀. Pátápátá wọ́n ó ti kọ́, wọ́n ó ti yá. Ibi báyìí nìkan báyìí wá, ibi báyìí nìkan báyìí wá, ibi báyìí nìkan báyìí wá, ibi báyìí nìkan báyìí wá. Ó ní kó tó wá lọ lè wá create ẹ̀ jáde nínú company. Àwọn oní sáyẹ́ǹsì, àwọn ni ó gbé kalẹ̀, àwọn oní technician, àwọn ni ó design ẹ̀. Tí a ń pè ní kádàrá òun náà ní ètò tá a fi ń lo nǹkan. Àpèjúwe wọ́n ṣe fún alátara ansẹ̀tì yìí. Àwọn tí wọ́n gbogbo ẹ̀ pátápátá. Gbogbo ẹ̀ pátápátá. Tá a sọ yìí, wọ́n ń kọ́ látara ntọ́lọ̀ ń ṣe ni. Allahu Akbar. Ike kádàrá òǹkálukú ti wà ń lẹ̀ kó tiẹ̀ tó di pé ìdẹ́dà rẹ̀ ó jáde. Wọ́n ní gbogbo àwọn nǹkan tá a rí tó lẹ́tọ̀ tá à ń ṣe yìí, wọ́n fi kọ́ṣe ntọ́lọ́wọ́n bá ṣe ni tó pé kádàrá kálukú wa ti wà ń lẹ̀ síwájú ìdẹ́dà wa. Kádàrá yẹn ni ọmọ wa dìtámì ìgbésí ayé wa. Bó o la ṣe lò gẹ́gẹ́ bí pé èèyàn fẹ́ kólé ni. Tí èèyàn bá fẹ́ kọ́ ní ìsìn, kí náà kọ́kọ́ lọ léṣe? Yóò lọ ṣe pílánì ni. Èèyàn lè kọ́ ilé tí èèyàn bá kọ́ tí ọba ti ní pílánì, wọ́n ò ní kése kí ni o? Kése lé gidi. Ike gbé pílánì ilé rẹ̀ yìí jáde. Pílánì ni àwọn bíríkì làwọn wà ṣe kí ni o? Wọ́n wà á tọ̀ ni wọ́n ṣiṣẹ́ lé lérí. Pílánì tí wọ́n gbé kalẹ̀ òun ni wọ́n pe kádàrá rẹ̀. Mi ọba kọ́lé, ó gbọ́dọ̀ ní pílánì tí ó fi kọ́lé òun táwọn bíríkì lè ó ṣiṣẹ́ lérí. Gbogbo ibi tí nǹkan ó dúró sí ni wọ́n kọ́ síbẹ̀. Pé ìyá yín gílóòbù ni ó wà ń bẹ̀. Ìyá yín wáyà ni ó wà ń bẹ̀. Ìyá yín sọ́kẹ̀tì ni ó wà ń bẹ̀. Ìyá yín nǹkan báyìí ni ó wà ń bẹ̀. Ìgbà ni ó wà ń bẹ̀. Tí wọ́n bá wá gbé dọ́dọ̀ àwọn tí wọ́n mọlé, pílánì làwọn wà á wò ni wọ́n fọ́lò tó fi wá gbé ẹ̀dá rẹ̀ kalẹ̀. Wọ́n fi wá gbé ẹ̀dá ilé náà kalẹ̀. Gbogbo pílánì yìí ni wọ́n fọ́lò tó fi gbélé kalẹ̀. Bí ó bá sí pílánì kò sí ní tá a fẹ́ kọ́ nínú ilé. Ẹ̀kọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ nù pé ṣé wọn náà pílánì ayé rẹ̀? Ayé rẹ̀ gbogbo tó fẹ́ ṣe. Gbogbo tí ẹ bá fẹ́ ṣe láyé, ṣé o ní pílánì lérí ẹ̀? Sọ gan ni pílánì lérí ẹ̀? Ẹ̀kọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fẹ́ kọ́ wa náà ni ká béèrè lọ́wọ́ ara wa pé gbogbo ń tá a fẹ́ ṣe láyé wa ǹjẹ́ a ní pílánì lórí ẹ̀. Tọ́ ọba ti ní pílánì lérí ẹ̀ yóò dákọ̀ padà sẹ́yìn. Wọ́n lẹ́yìn tí ọba ti ní pílánì lérí ìgbésí ayé ara rẹ̀ yóò dá kéèyàn padà sẹ́yìn. Ẹ̀ẹ̀kejì ìní pé ṣé pílánì tó lọ sí gbé kalẹ̀ fún ọ ló ń lò? Sọ wádìí ẹ̀ ké pílánì tó lọ ń gbé kalẹ̀ fún mi kádàrá mi gan kí lọ́lọ́run tiẹ̀ pé ń bẹ́. Ọ̀rọ̀ kádàrá mo ni mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa kádàrá. Àmọ́ ńgbà tí fi wá kó ń lé ẹ̀mí mi ẹnìkan wá pè mí nínú àwọn tá ń pè mí lérí tí ń lọ ń ta. Ó pè mí. Mo wá rí i pé mo sì ní ìnísàn kankan. Mo wá rí i pé ó yẹ kó yí ọ̀rọ̀ náà padà sí pé ọ̀rọ̀ nípa kádàrá mi. Mo wá fẹ́ sọ̀rọ̀ kádàrá mi lónìí. Bọ́yá rẹ̀ kọ̀ ń bẹ̀. Òun ni mo fẹ́ fi ṣàpèjúwe fún yín nínú ọ̀rọ̀ yìí. Kádàrá ara mi gan. Kò ní ìdí kí n sọ̀rọ̀ ẹnì kankan. Ọ̀rọ̀ eré ara mi náà yóò jẹ́ sọ. Àbá ní òní wọ́n ní kádàrá ara àwọn gẹ́gẹ́ làwọn fi ṣe ẹ̀kọ́ fún wa ká lè mẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹ lọ Suratul Furqan. Wal qamara. Rárá Suratul Furqan tó ń ṣe walam yakun lahu sharikun fil mulki. Walam yakun lahu waliyyun minaz zulli. lahu mulku samawati wal ardi
ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. الذي له ملك السماوات والأرض. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. تبارك mímọ́ Ọlọ́run mímọ́ rẹ̀ gíga rẹ̀. الذي نزل الفرقان على عبده. òun ló sọ àlùkùránì yìí kalẹ̀ tí máa ṣe òyàtọ̀ láàrin òdodo pẹ̀lú rọ́. ليكون للعالمين نذيرا. ليكون للعالمين نذيرا. síbẹ̀ ni. ليكون للعالمين نذيرا. kó lè máa jẹ́ kìlọ̀ fẹ́ni tó bá fẹ́ mọ̀ kìlọ̀. ike béèyàn bá fẹ́ mọ òdodo yàtọ̀ sí irọ́ kò sí tó lè lò tó lè fi wọ́n tó ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. alukurani ló lè lò. alukurani tí máa ń jẹ́ alukurani ìtumọ̀ kan ni tí máa ń jẹ́ furkan ìtumọ̀ kan ni. ẹni kurani náà méjèèjì Ọlọ́run sì mọ̀ pé lóòótọ́ kurani náà méjèèjì àmọ́ ìtí ń dó fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tá a bá fẹ́ ṣe yàtọ̀ láàrin òdodo pẹ̀lú irọ́ ńlá wa lo furukọ́nù yìí. àwọn àìpé tabaraka lazi nazala al-furqana ala abdihi liyakuna للعالمين نذيرا. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. الذي له ملك السماوات والأرض Ọlọ́run ọba tó kó náà lọ́lọ́ lásánmọ́ àti lẹ́lẹ́ gbogbo tí ń bẹ́ẹ̀ pátá Ọlọ́run ló ní. bí yàn bá bẹ̀rẹ̀ sí tán máa kankan pé tó kankan ni tòun nínú rẹ̀ ó sì ti bẹ̀rẹ̀ sí ṣe kèfèrí. gbogbo tí bẹ́ẹ̀ sánmà tilẹ̀ tọ́lọ́wọ́n ọba ni ẹni tí bá tán máa gbóhùn lòun nínú ọmọ èèyàn ó ti bẹ̀rẹ̀ sí ṣe kèfèrí. bọ́lọ́run ti ní ọlá yìí kí ló tún lóhùn ní bẹ́ẹ̀. walam yattakhidh waladan walam yakun lahu sharikun fil mulki. kẹ́nìkan kan mọ̀ bá àgbà òun pinnu ọlá yìí ní ojú kò wọ́n bí mọ́. ní tí òjò kò wọ́n Ọlọ́run kó bí mọ́ ni pé òun ò fẹ́ kẹ́nìkan kan bá òun pinnu ọlá. torí wọn bá ti lọ́mọ yọ̀bọ̀ pinnu ọlá. òun ò fẹ́ kẹ́nìkan kan bá òun du ọlá tòun yìí. kádàrá kan náà lọ́lọ́ náà tún pèpè fúnra rẹ̀ ni ó yẹ kó yí ọ. ipò wọn ò fẹ́ kẹ́nìkan kan kọ́ bá òun du ọlá àìfẹ́ kẹ́nìkan kan kọ́ bá òun du ọlá lòun fi ṣe kí ni. ní òjò òun bímọ. ní òjì kó òun níyàwó. má ta hásà sọ ìbàtà. wàlá àlàdá. wàlá ta'ala jaddu rabbina má ta hásà sọ ìbàtà wàlá àlàdá. ẹ̀wọ̀ lọ́nà tí ń júwe kádàrá ara rẹ̀. ipe òun ò fẹ́ kẹ́nìkan kọ́ bá òun ṣe ànínú ọlá òun òjò wọn ọlọ́mọ òjò wọn oníyàwó. Ọlọ́run tó dá wa ọ̀fẹ́ kẹ́nìkan kọ́ bá òun ṣe ànínú ọlá òun náà ni òjò ọlọ́mọ kòjó níyàwó tí wọ́n bá pín. walam yakun lahu sharikun fil mulki. ó tún lóhùn tún fẹ́ lẹ́gbẹ́ òun ò fẹ́ ní sẹ̀ríkù kan nínú ọlá. gbogbo ẹni tó bá ti di pé ń sọ pé nù ọlá tòun yìí òun ọ̀fẹ́ kẹ́nìkan kan kọ́ bá òun pín bẹ́ẹ̀ ẹnìkan kan kò sì gbọ́dọ̀ jù ú lọ bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ṣẹbọ pẹ̀lú Ọlọ́run.
gbogbo ọmọ èèyàn tí bá ti ń sọ pé ọlá tòun yóò fẹ́ kẹ́ni kọ́kọ́ bọ́ pín bẹ́ẹ̀. ó ti fẹ́ joyè ọlọ́run. ó ti fẹ́ jọ ọlọ́run lórí ilẹ̀ ẹnu ló fẹ́ joyè ọlọ́run. walam yakun lahu sharikun fil mulki. walam yakun lahu sharikun fil mulki wa kí gbogbo nǹkan kan yóò gbogbo tó ń wí kó lè wá rọrùn fún wọn lọ́hùn. òun wá dá gbogbo nǹkan. wa khalaqa kulla. yàrá ké gbogbo tòun tó ń kọ́kọ́ wí tọrọ mọ́ wọn yìí. bóun ti fẹ́ rí nu bóun ọlọ́run ti fẹ́ rí nu bóun ti fẹ́ rí nu òun lòun tó kádàrá àwọn ara òun bẹ́ẹ̀ lòun ọ̀wá fi dá nǹkan kan tí ó tiẹ̀ tóun bá ti bímọ ó lè jù ú lọ tóun bá sì níyàwó ó lè gbàjọba òun nígbà tóun wá kó nínú méjèèjì òun pátá lòun ṣẹ̀ṣẹ̀ wá dá gbogbo nǹkan ike gbogbo tóun wá dá yìí wọ́n mọ̀ sí òun ni ó. wọ́n máa sìn òun ni wò sí ní tóun wa khalaqa kulla shay. wa khalaqa kulla shay'in wa qaddarahu taqdira. wa khalaqa kulla shay'in òun wá dá gbogbo nǹkan nígbà tóun wá dá tán wa qaddarahu taqdira. òun ti fàlà sí gbogbo ẹ̀ òun ti ní master plan yẹn gbogbo tóun dá lòun ti ní master plan yẹn. ibi tí ó dé ibi tí ó mọ tí ò ní jù bẹ́ẹ̀ lọ táráyé ìdáyé tọ́run ó tó fi máa fi jọ̀run òun ti parí ẹ̀. ọlọ́run bá ti ní master plan ètò ayé wa gbogbo ibi tí ó dé ibi tí ó parí sí ibi tí ó ti bẹ̀rẹ̀ bí ó ti parí tárí kí á mọ ọlọ́run òbí dé. Allahu ya'lamu ma tahmilu kullu untha wa ma taghidul arham wa ma taghidul arham wa ma tazdadu wa kullu shay'in indahu bimiqdar. Inna Allaha balighu amrihi qad ja'ala li kulli shay'in qadra. Qad ja'ala Allahu li kulli shay'in qadra. قد جعل الله لكل شيء قدرا. bọ́lá tí wọ́n á dá gbogbo nǹkan tán ní ta láṣẹ wọ́n fi sọ pé wàkánà amrullahi qadara makidura ìwọ báyìí ló ti rí máa lọ lówó ìwọ báyìí ló ti rí máa lọ lọ́lá ìwọ báyìí ló ti rí máa lọ dé dólòsì ìwọ báyìí ló ti rí máa lọ dé dàlùfà ìwọ báyìí ló ti rí máa lọ di pírẹsidẹ́ǹtì ìwọ báyìí ló ti rí ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ta gbogbo ohun tó dá láṣẹ kọ̀ọ̀kan tó yẹ kí bó ti kó ní tó ò ní ju àṣẹ náà lọ. gbogbo ohun tó lọ́wọ́ bá dára ọlọ́run ti ta láṣẹ gbogbo bí ó bá ti rí gbogbo ohun tí ó jẹ àti tí ó jẹ àti ní kọjá bẹ̀. àṣẹ ìwo lọ́lọ́run wa tàwọ́ tọ́ ọmọ àṣẹ ìwo lọ́tọ̀ pípẹ́ àṣẹ tó tẹ̀ mí ni pé kí n mọ̀ lọ lè jẹ́ báyìí ìgbà fólúwa nísinmi ẹ jẹ́ ká gbà fólúwa nísinmi ìgbà fólúwa nísinmi ẹ jẹ́ ká gbà fólúwa nísinmi kádàrá òsì kọ̀ láì ìgbà fólúwa nísinmi. Kágbà f'Olúwa nísinmi o. Kágbà f'Olúwa nísinmi. Kágbà f'Olúwa nísinmi o. Kágbà f'Olúwa nísinmi. Kádàrá ò ṣe kọ̀ láì gbà. Kágbà f'Olúwa nísinmi. Bàbá lọ sọ bẹ́ẹ̀ kágbà f'Olúwa nísinmi o. Kágbà f'Olúwa nísinmi. Kágbà f'Olúwa nísinmi. Kágbà f'Olúwa nísinmi. Kádàrá ò ṣe kọ̀ láì ìgbà f'Olúwa nísinmi. Kágbà f'Olúwa nísinmi. Síbẹ̀ ni Olúwa síbẹ̀ ni nísinmi. síbẹ̀ ni Olúwa ìsókè. Kágbà Olúwa nísinmi. Kádàrá ò ṣe kọ̀ láì gbà. Kágbà Olúwa nísinmi. ẹ gbà f'Olúwa nísinmi o àní ẹ gbà f'Olúwa nísinmi ẹ gbà f'Olúwa nísinmi o ẹ gbà f'Olúwa nísinmi kádàrá ò ṣe kọ̀ láì ìgbà f'Olúwa nísinmi. Kágbà Olúwa nísinmi o. Kágbà f'Olúwa nísinmi.
kágbà f'Olúwa nísinmi o, kágbà f'Olúwa nísinmi. sí bẹ̀rẹ̀. kádàrá ò ṣe kọ̀ láì gbà, kágbà f'Olúwa nísinmi. àìnígbàgbọ́ pẹ̀lú ọlọ́run kágbà f'Olúwa nísinmi yìí tá a gan ní látijọ́ tí bàbá wa ti wí iná lọ́jọ́ abára problem tá a bára wa yìí dédé mi tí mo jókòó yìí àákàn máa ń gbọ́ wá sí ni àìdàjẹ́sì ẹ̀ dípò tá a lò. bàbá ṣe Adam wọn ti sàsọ́lẹ̀ fún wa pẹ̀lú kíkà gbà f'Olúwa àìwá gbọ́ yé òun náà lọ́jà wà nínú wàhálà tá a bára wa. èmi èyí ọlọ́run mọ bí wọ́n ti bí mi gbogbo ayé sì mọ bí wọ́n ti bí mi. kádàrá ti sọ pé ìlú tí wọ́n ti bí mi nílọrin ni. ó ti kọ́ ọ́ lẹ́bẹ̀ẹ́. ó sì ní bí bá kéwú ń lọ lè kéwú Markaz lẹ́yìn tí mo bá ké ńlọrin náà. mo sì lọ kéwú mbẹ lẹ́yìn tí mo lọ kéwú mbẹ ọlọ́run òsùn kó tó tún wà mí délẹ̀ yìí o ó ti wá wà mí délẹ̀ yìí ní ìsìtìlélọ́gbọ̀n ọdún tí mo ti wà ní Kánò yìí sósùn ni ọlọ́run òsùn àmọ́ bíbí tó gbé mi ibi tó fi mí sí un ibẹ̀ kí n gbé ibi tó ti gbé mi kúrò ní tó ń lọ ibi ọlọ́run tí ó fẹ́ kí n gbé ní tó ń dá sí wọn bẹ́ẹ̀ ọlọ́run yọ mí kúrò láàrin wọn ó gbé mi wálé Haúsá ibi tó ti fẹ́ kí n mọ láyé mi nu àmẹ́jẹ́ ẹ̀kọ́ jẹ́ èèlò ayé mi lé Haúsá mọ́ èyí tó ń padà láàrin wọn ìgbà f'Olúwa nísinmi kágbà f'Olúwa nísinmi Olúwa ẹ̀ síbẹ̀ kágbà f'Olúwa nísinmi kádàrá ò ṣe kọ̀ láì gbà, kágbà f'Olúwa nísinmi. látọdún òun náà tí mo ti wá láàrin wọn ẹ wá wo ibi tọ́rọ̀ náà já sí nísìn. inú ètò ọlọ́run. kí ni mo pín ń bẹ Ìlọrin gan ajá ti bí mi kí wọ́n fún mi ń bẹ kí ni dáadáa tí wọ́n ń pín ń bẹ tí wọ́n rò kàn mí. wádìí sí ibi tọ́lọ̀ ń pín mi wáyé náà ní jèrè wọn. bàbá Mọ̀lánà Sheikh Markaz mudiru èmi tí ń gbọ́ wá sí lẹ́nu wọn lọ́dún ni mo tó gbọ́ wá sí gidi tí ì ní gbàgbé láyé ipe èèyàn ní kọ́kọ́kọ́ mọ́ra rẹ̀ náà o inú wá sí tí bàbá ṣe tó jẹ́ authentic lọ́nà yìí ni kọ́kọ́ stọ́dí ara ẹ̀ náà máa ń tọ́lọ̀ ń pè sínú kádàrá títí ẹ kó tó bẹ̀rẹ̀ nǹkan tó bẹ̀rẹ̀. ọmọ bá ṣe wàhálà dànù. àwọn ọmọ tọ́lọ̀ ń pè bùbù fún wọn wọ́n sì jókòó tì. èmi ẹbí ọlọ́run pè mí sí ìmọ̀ tọ́lọ̀ ń pè bùbù fún mi ìsàjò àtọ́jú náà. ń dá sí tí ó kàn mí ẹ wo bí ayé mi já sí láàrin wọn. tọ́ba lọ lè jẹ́ pé àwọn èèyàn ń pè mí wọ́n ń pè mí gidigidi gan èmi lè mi ò ní dá sí o ẹ̀ sì ní sọ̀n kankan kò sí tẹ́ ẹ̀ mọ́ wí déyà ẹni tó pè mí lọ́sàn yìí bàbá Màrígà ló pè mí lọ́sàn yìí lójúmọ́ wá sọ̀rọ̀ tí ń sọ yìí mo fẹ́ fòfin kan lélẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo dá sí lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo mánítọ̀ rẹ̀ lọ́gbọ̀n ọdún tọ́pa rẹ̀ jásí pàgó kí ni mo fẹ́ mọ dá sí bẹ́ẹ̀ nísìn kẹ́hìn retí ọ̀rọ̀ lẹ́nu mi
ọ̀rọ̀ tí mo mileage for 30 years nígbà tí mileage rẹ̀ yìí nísìnyí wọn ò rí mi lẹ́ni tí ọ̀dà o for 30 years for 30 years tọ́padà wá lọ lè já síbi tí pàbó kẹ́yìn kan tó wá pè mí nísìnyí pé kébi o tún mọ dá sí kí tó múra èyí tí mo ní ìlẹ́sẹ̀ ilé dá sí mọ́ náà nù tó dìjà títí dì sí náà èsì ní dá sí ìgbà fólúwa nísìnyí Yóò kápá bólúwa nísinmi. Kápá bólúwa síbẹ̀ ni Yóò kápá bólúwa nísinmi. kádàrá òwe tọ́lá ìgbà kápá bólúwa nísinmi. kíyàn wá jíkẹ́ rí lé fi ilẹ̀ táà lè fi gbàgbé lé kámọ́dá láì mórè ní kámọ́dá láì mórè ní kámọ́dá láì mórè toríjọ́ tí bàbá wa yìí tó gorí oyè bàbá Maulana Mudirul Markazi Adamallahu hayatahu wa dawlatahu. tí wọ́n pe gbogbo ọmọ Markazi kọ́ wá ṣe bíyà fún wọn káwá ṣe allegiance fún wọn ipe lẹ́yìn ìgbà tó máa lọ ní ti ní tí wọ́n ti ọ̀dẹ̀ yan kọ́mítì pé àwọn ni kí wọ́n bọ́ bẹ́ẹ̀ wọ́n wá pe gbogbo ọmọ Markazi ní gbogbo ibi tí wọ́n wà láyé pé kí wọ́n wá ṣe bíyà inú ẹni tó lọ́jọ́ náà èmi Ádámù Yahya ìmẹ́mbẹ́ Allahu akbar. mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn sì jẹ́ kọ́rọ̀ bí àyàn lọ ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńjọ́ náà ẹni tí máa bẹ́ẹ̀ gbogbo àwọn àyókù wọ́n fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ ni èmi ni mo dìde ńjọ́ náà ẹ lọ wá késẹ́ẹ̀tì náà jáde tí mo dìde níjọ́ náà pé ẹ gbogbo tí ẹ sọ yìí kò sọ̀rọ̀ bàbá Mùdírù ló kù tẹ́yìn ẹ bá wọn sọ̀rọ̀ gidi èmi pẹ̀lú bàbá wa ìmáàmù ilé aláàyá bàbá wa Murtala Nuruddin èmi wọn lájọ lọ láti Kánò yìí ilé ike wa yìí ṣẹ̀ṣẹ̀ ń pọ̀ ọmọ ọdún 5 gbà náà àbọ̀mọ ọdún 4 mo wá dìde níjọ́ náà bàbá aláàyá ló ní kí n sọ̀rọ̀ yóò ń bí àfún gbogbo nìkábà Kánò mo wá dìde níjọ́ náà pé bàbá Mùdírù àwọn tẹ̀lé yóò lẹ́yìn ìgbà tá a bá rí pé ń tẹ̀lé Ọlọ́run ẹ̀ ń tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ẹ̀ ń tẹ̀lé Ọlọ́run ẹ̀ ń tẹ̀lé ànábì ẹ̀ ń ṣe tí ṣe Ádámù gbé kalẹ̀ ẹ̀ ń ṣe kí ni o ẹ̀ ń ṣe ẹ̀ ń tábà prógámù ṣe Ádámù lọ ẹ̀ ń ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe ń bẹ̀ tẹ́ ẹ̀ bá tẹ̀lé Ọlọ́run tẹ́ ẹ̀ tẹ̀lé ànábì tẹ́ ẹ̀ máa fọ́lò kẹmọ tábà pláàni tí iṣẹ́ Ádámù gbé kalẹ̀ lọ fún Markaz nínú ẹni tí ọ̀kọ́kọ́ ní tẹ̀lé yé èmi Ádámù Yahya yìí ẹ wò mí o mo náwó sókè àwọn ẹ̀ dìde kìtìkìtì pé kí ni wọ́n fẹ́ máa wú Mùdírù wá sẹ́wọ́ sí wọn báyìí Mùdírù sọ báyìí ẹ jẹ́ kí àbá Ádámù Yahya sọ tiẹ̀ ẹ mọ tí ó jẹ́ ká àbá Ádámù Yahya sọ tiẹ̀ ó ní látijọ́ tóun ti mọ̀ bó ti rí náà nù. ẹjọ́ sọ tinú rẹ̀ torí kò ní sọ nǹkan mí lẹ́yìn òun ti ń rerí ti irú ẹ bí ọba ṣe báyìí ló wọ́n mọ̀ yí pé ìkẹ́kẹ́ kùnú ẹ ẹjọ́ sọ tinú ẹ torí ẹ̀yìn kákàdáká mọ́ bẹ́ẹ̀ nísìnyí ẹ ní ṣe o ẹ sì ní sọ pé ẹ ní ṣe wá mo lọ́wọ́ á dá báyìí yín wàá gbé ọ̀rọ̀ Sùfìyánù Sòrí kalẹ̀ fún yín tẹ́ ẹ̀ bá tábà rẹ̀ pàtàkì tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé wàláì mo búra ní ọ̀dọ̀ Ọlọ́run tẹ́ ẹ̀ bá tábà ọ̀rọ̀ Markaz inú ẹjọ́ kọ̀ọ̀kan takò yé mi Ádámù Yahya mẹ́mẹ́. mo sì sọ tán Mùdírù ní ibẹ̀ náà láti fi sí. torí pé gbogbo yín eríṣi mẹ́rin ni yín àwọn kan bẹ kóhun tó délé àga yìí ọ̀rẹ́ òun ni wọ́n tóhun ó sì fi lò ó tán ọ̀rẹ́ òun náà wọ́n máa jẹ́
àwọn kan sì ń bẹ nínú yín kọ́ pa fóònù rẹ̀ ó sórí burúkú ni àwọn kan sì ń bẹ nínú yín ọ̀rọ̀ tòun yóò kàn wọ́n ọ̀rọ̀ ṣé Ádámù ló kàn wọ́n àti tó gbé lọ́wọ́ inú ojú kí wọ́n fẹ́ bá òun ṣiṣẹ́ inú ẹ̀ ládàmù ẹ̀yà ìwà ibi tó wò ó sì fi sí náà tó fi lọ lé bọ́lọ̀ wọ́n tún wá ká àwọn ará méjì yòókù náà tọrọ náà tí mo fẹ́ sọ pọ̀ yìí torí náà bá dàmú ẹ̀yà ìtọ́ fẹ́ náà láṣẹ lẹ́yìn ìgbà náà làwọn á bẹ̀rẹ̀ ètò láàrin ọdún tí tábà tí wọ́n fẹ́ ṣètò kan Markaz wọ́n bá fẹ́ ṣètò kan wọ́n ràn ní síwájú yìí àwa náà sì tẹ̀lé wọn àwa náà sì lọ bá a bá dé yìí padà àwọn tájọ lọ ní kọ́dà nílẹ̀ ní kí wá kú lé lákọ̀ọ́kọ́ ọjọ́ pípẹ́ ẹmọ̀kú dìde àṣìṣe yìí ń lọ pẹ̀lú mùdírù lọ́dún mẹ́wàá tí fi ń wò wá wò sápadà tí wọn ò ní kí wa pé ẹkú lé o ẹ káàbọ̀ ẹkú dìde àṣebí bàbá lẹ fẹ́ bá ṣiṣẹ́ ẹ sì ti ṣiṣẹ́ bàbá àbí nígbà náà lèmi náà tó multiplication tí ń wí ìwé kí n lọ ìyí títí lọ Èkó kẹ́nì kó sì mọ́ ṣe iṣẹ́ ti ẹ̀jẹ̀ láyọ̀ ìsìnjó dùn mí bẹ́ẹ̀ni báwọn àmì bá àwọn èèyàn mi bá complain máa ní ṣé bàbá mùdúrù lẹ́ ń bá nájà nàbí ṣé Adam Allah bẹ́ẹ̀ni ẹni tí ọba ni lọ kọ́lá ẹnìkan sọ fún pé wọ́n bá ti pè á lẹ́mìí àyè lọ mo ní bọ́n bá ti lè lọ kó jòkó èmi ọ̀ lọ ìyẹn sì gbọ́dọ̀ débọ̀ ó kú lẹ́nu sẹ́yìn ẹ gbọ́dọ̀ débọ̀ tàbá ìtìtì dán bàbá mùdúrù ní ẹ káàbọ̀ yóò sì dáhùn ilé yóò sì báyìí bàbá tó jòkó lérí àga yẹn ṣé ẹ mọ̀ ṣé ẹ mọ̀ torí ẹ̀ kàn wá sọ lónìí pé Wàsíìrì nìkan náà ló lè bá a sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ tó fà á sì máa wúra wa báà náà bá sì ní nǹkan lẹ̀ yìí á pe bàbá mùdírù kíkọ́ wá sí dáadáa bàbá mùdírù ní ó sì jáná bàbá mùdírù wa mọ́tò fún àyè láti Èkó délẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni láwọn nìkan kọ́dà wọ́n délẹ̀ wọ́n tún lọ lè lọ́ọ̀jì ara wọn sí hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ni ipe káà náà mọ̀ sanwó òun náà sanwó ara wọn àwọn aláwa dúró pé eléyìí ọ̀dà ibi tí ẹ tiẹ̀ lọ́ọ̀jì ara yìí sí wọn gbọ́dọ̀ bá fà mẹ́ aláwọn ibi tó dánú gbòòrò ẹ̀ka lọ àwa gbà wọn lálejò bá a ti wá gbà ṣe fún ọjọ́ náà wá fún bàbá lójú wọ́n tún wá ń lọlé wọ́n tún dìmọ̀ sí àárín mẹ́sídíìsì funfun tó ń lójú àdámú náà ẹ̀yin náà lẹ́tọ̀ wà lọ́wọ́ kọ́lé èmi tí mẹ́lẹ́ yèmí ò wá mọ́tò fúnra mi ìyìn wá mọ́tò rí ẹ jẹ́ kí wọ́n gbé yín lọ ni. láti kó sí Kánò. bàbá wa wo ibi tá a bá ṣẹ́dé ńlẹ̀ yìí ike gbogbo ilẹ̀ yìí ó ti wà lápò wa pẹ̀lú iṣẹ́ búlù yìí. nílẹ̀ Haúsá ní iná èmi náà gbé Kánò yìí rí ṣé Ádámù sì ń bẹ lọ pé kíkà yóò wúyà yìí Ọlọ́run wáyé látọwọ́ rẹ ni ìtí bàbá nínú tí wọ́n fi yí padà sí mi. Allahu Akbar. èmi pẹ̀lú wọn òjò kó sọ tí sọ yìí rí mo máa ń ka ní mi lọ́wọ́ gan-an pẹ̀lú yàn. ọwọ́ ayé wọ́n ti rí i pé sáwọn onífẹ́ máa jẹ̀bi ọlọ́ọ̀bá yìí bàbá wa yí padà pátápátá nígbà wọn dọ̀hùn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ GSM nígbà náà ni wọ́n wá pe Econet mi jọ́nà lọ́kọ́ jáde Econet ọkọ̀ wọn jáde èmi náà gbà mí èso lò sí i bẹ́ẹ̀ni sáyé ojú ẹ sáyé ojú ẹ wọ́n wá pè mí níjọ́ náà wọ́n wá ní kí n máa gbé fáwọn àfáà yìí lọ́kọ̀ọ̀kan lágbájá jẹ́ ń kí wọn náà
lágbájá jẹ́ kí wọ́n náà lágbájá jẹ́ kí wọ́n náà èyí tá a padà wá lọ lẹ́yìn ìgbà náà lọ sí mọ́ríkà gbogbo nǹkan wá yàtọ̀. Allah bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí ni mo fẹ́ fàyọ lẹ́kọ̀ọ́ fún yín ni pé wọ́n rí pa àwọn ò ṣe lẹ́nu àwa náà sì ṣe ní ẹnu à ń ṣe ní iṣẹ́ bí gbogbo ẹ ti wá bẹ̀rẹ̀ sí yíwọnú ara wọn nu. kí ni ìbẹ̀rẹ̀ sí yíwọnú ara wọn. wọ́n ti tún wá wálẹ̀ yìí tẹ́lẹ̀kẹ́ tí wọ́n bá wá rí gbogbo tí wọ́n bá dé ìmọ̀nà lọ́rọ́ nìkan mọ̀ rí bẹ́ẹ̀. Allahu Akbar. ìtẹ́mi wọn fi wá fì sí Kánò yìí nù. a rí ń gbàtọ́ lọ ní kájí àwọn àkọ́kọ́ sáláìsí inú ìlú tí wọ́n ti mú ìyàwó lọ ipa ta ló yẹ kí n fẹ́ ìyàwó látọ̀dọ̀ wọn láti Kánò yìí. Allahu Akbar. Allahu Akbar. ọmọ ilé kéwù àyí ni wọ́n fẹ́ tó ti dìyà wa lónìí níbẹ̀ nílé wọn ọmọ ilé kéwù àyí ni àmọ́ ti dìyà fún wa ní òní. bẹ́ẹ̀ni. wọ́n ń ṣe lọ bẹ́ẹ̀ à ń ṣe kọ̀wọ́kọ̀tẹ̀ ìgbà fólúwa nísìmí kágbà fólúwa nísìmí kágbà fólúwa nísìmí kágbà fólúwa nísìmí kádàrá òṣè kọ̀ọ̀lá ìgbà kágbà fólúwa nísìmí. ọ̀rọ̀ pọ̀ nù ẹni máa sọ̀rọ̀ ọgbọ̀n ọdún ìwò ní ti bẹ̀rẹ̀. bàbá Mudir Allahu hayatahu wa dawlatahu. nínú ẹ̀bùn tó lọ mú wọn ní observation kọ́ mọ observe gbogbo nǹkan bí tèmi ọba sì tó tiwọn èmi náà ní díẹ̀ níní tí mo ní díẹ̀ ni ò yá kọlura wa èmi náà sì dúró lérí bí mo dúró lákọ̀ọ́kọ́ báwọn ti ń ṣọ́ mi èmi náà ń ṣọ́ àwọn náà. Allahu Akbar. mo ń ṣọ́ wọn. ọjọ́ ń lọ ibi ọjọ́ àwọn náà padà wá rì sí ibi iṣẹ́ mọ́ríkàsì tí wọ́n wá rójú tu láì fún wọn náà mọ́ tí wọ́n ò lè sọ pé kíní kan ló kù tí táwọn ń ṣe fúnra wọn mọ́. Allahu Akbar. bí ẹ ti rì síbẹ̀ làwọn náà rì síbẹ̀ tí wọ́n ń gbé wá rìn. bàbá Mudir wọ́n lè lárùn mi èmi ò ní kò wọ́n dá tán o mọ́ sọ yìí o èmi ò sì ní wo ní mistake ẹ mọ̀ pé mi wọn náà mọ̀ sí para wá ń jọ́ mi níbi ọ̀rọ̀ ọmọ bàbá gbìyànjú wàláì bàbá gbìyànjú. èyí lọ wá fà á tí mo wá rí i pé àwọn tí ò ní tàjà wù pẹ̀lú wa ká bẹ̀rẹ̀ sí máa bá wọn ṣe tá a sì mọ̀ pọ́lọ̀ ń kí àwọn náà kí nǹkan yóò lè ṣe kí ni o kò lè lọ. èmi náà bẹ̀rẹ̀ sí mú mọ̀ràn wá fún wọn kò wá sí mọ̀ràn tí mo wá mú fún wọn wá láyé wà láì wọ́n lò. tó bá dá ìkan yìí bẹ́ẹ̀ ti ṣe yìí ó ti di pọ́ fẹ́ mọ jí wá kan ẹ̀ bá sì sún bẹ́ẹ̀ ni ẹ̀ bá ṣe báyìí akàràmọ́kàlẹ̀ ẹ̀ bá ṣe báyìí wọn dá bó ti fẹ́ ká ṣe lónìí tán á sì ṣe bẹ́ẹ̀. bàbá ń sún wọn ò wá rí jìtì. wọ́n wá sún tó fi wá fi pé wọ́n fi dá láàrẹ̀ o.
bàbá sún fi dá láàrin bí ìbáyé kí wọ́n láníyàn kò yẹ kémi náà wà lérí àga yìí mọ́. ó tó tí wọ́n sọ fún mi pé inú màrà tó ń fún mi náà ló yí mi lọ́wọ́ yìí ó mọ́ dá sí mi mọ́. má dá sí mi mọ́ ádámù yàyà èyí tó ṣe inú àlámọ̀rí mi yìí ó tó. ọ̀la àníyàn tí bàbá wa Sheikh Markaz ní ni ó tó tí wọ́n sọ fún wọn bàbá wa Waziri ìpè èyí tó ṣe nínú àlámọ̀rí mi yìí ó tó. níbi ìmọ̀ràn. Akumullah. Allah. ìgbà mo wá rí bí wọ́n ti rí ó yé mi náà wá tán sí wọn la. èmi náà wá lò débi pé ṣé bí àti mo ṣe ní ìfaramọ́ ni àbí fẹ́nu ara mi tọ́lá àwọn òkú lójú ọ̀nà tí mo sì ká inú ọ̀rọ̀ Ọlọ́run pé kálukú ló ní ìmáàmù ìwọ lè mọ́ ní ìmáàmù tí wọ́n ṣe bí àfọkọ̀ kàn mí ìwọ tó ń gbọ́ mi èmi ò sì fẹ́ kó tiẹ̀ mọ̀ yìí o èmi kanú Al-Qur'ani ní pé wà má nà kásàdá wà má nà kásà fà iná má yá ń kú ala nafsihi innal lazina yubayi'unaka. الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. ìtò nira fún mùmínì ní kó ṣe bí àkóso tó kó gẹ́gẹ́ bí àtòṣe o ó ṣe kí ni o oṣù tó lè ní nàkásà rẹ̀ ọ̀tá kókó nǹkan oṣù tó ṣe kí ni o ọlọ́tú bọ́lọ̀ bá wá fẹ́ dányàwó yóò gbé ọ débẹ̀ tí ó wàá wò pé ṣé bí àtò òun purọ́ ni àbóǹsòótọ́ tí ó wàá lánàá kalẹ̀ pé ṣé bí ààrẹ lọ tẹ̀lé ni àbí fẹ́nu bàbá ti ṣe Ọlọ́run ti ṣèdánwò fún bàbá Mudirul Markaz lérí ọ̀rọ̀ gbogbo ọmọ Markaz ipe ṣé bí àti wọ́n ṣe fún ọ lọ tẹ̀lé ni àbí fẹ́nu ara rẹ̀ lérí ìtẹ̀lé bí àyẹn lọ́sọ̀ wọn dá láàrẹ Ọlọ́run náà wá ń sì dánwò fáwa náà ipe ṣé bí àtẹ̀ṣe fún lẹ́tẹ̀lé ni àbí fẹ́nu ara yín ọbẹ̀. wọ́n ṣe lọ́wọ́ bàbá Sheikh Markaz lórí bí àti wọ́n ṣe ìpèsè bí àti wọ́n ṣe ni wọ́n tẹ̀lé ni àbí fẹ́nu ara wọn bẹ́ẹ̀ náà làwọn náà ta jáwọ́ ọmọ wọn àwọn ta jáwọ́ ọmọ kéwù ìpèsè bí àtàwọn náà ṣe látẹ̀lé ni àbí fẹ́nu wa. Al-Qur'ani ti wá yẹ pé wà máa ní awúfá. ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. 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 ìwọ́n sọ fún yín ní mọ̀ náà sókè wàláì mo búra ní ọ̀dọ̀ Ọlọ́run lèmi fi búra tí Mudiru ọba wà lójú ọ̀nà yìí tẹ̀lé bí bàbá Mudir aqsamtu bi rabbil Kaaba tọ́ba yẹ pé ń fi eré wá gbà pààrọ̀ ni àbí wọ́n ṣe tó wù wọ́n àbí wọ́n yàn wá jẹ èmi ádámù ayé òní tẹ̀lé wọn. sọ bẹ́ẹ̀. bàbá wọn gbà fi yé wa pé bàbá Sheikh Markaz tó ẹ pé wọ́n bá ń ṣe tó wù wọ́n ni àbí wọ́n ń fẹ́ ilé àwọn ọmọ kéwù gbà. billahi la ilaha illa huwa tí wọ́n bá ń ṣe tí ọ̀dà lé àga mi ní tẹ̀lé wọn. tó
ẹgbẹ́ bá ń ṣe tí ọ̀dà lẹ́yìn àga wọn ni bàbá Waziri Markaz ò ní tẹ̀lé wọn. mi ì ní tẹ̀lé wọn o bí bàbá mi bá ṣe tí ọ̀dà mi ní tẹ̀lé torí Ọlọ́run tiẹ̀ èmi Ọlọ́run tèmi ni bí yàrá ìyá mi bá ṣe tí ọ̀dà mi ní tẹ̀lé bí bàbá mi bá jáde sí mi màá sọ fún pé ibi tó gbé mi lé nítorí kí n máa ṣe ni mo ṣe tó o bá wà lérí àánú mi ní tẹ̀lé ọ. kò sí ní tẹ́yà lè fi tàn mí jẹ kò sí sọ bẹ́ẹ̀. kò sí ní tẹ́yà lè ní tó lè fi tàn bàbá wa jẹ gbogbo tó lè ní ni owó ni ipò ni iyì ni. lẹ́yìn ìgbà náà tẹ́mi rí òní àwọn Markaz ọba wa tẹ̀lé mi ní tẹ̀lé òfin kejì náà ni mo sọ fún èyí tẹ́ ń pè mí ni gbogbo ẹ̀wọ̀n Markaz àti bàbá Markaz ọ̀rọ̀ wọn Markaz wá àwọn bàbá Markaz wọ́n wá mi ò ní ẹ tẹ̀lé wọn lérí bátìlì torí wọ́n mọ̀ pé ṣé gbogbo tí wọ́n ṣe ń bẹ̀ náà lọ dá ni àbí gbogbo wíkúwí tí wọ́n wí bẹ̀ yín náà ni gbogbo wíkúwí tí wọ́n wí bẹ̀ ọ̀rọ̀ ọmọ ni èyí tó bá dá ń bẹ̀ á mú èyí tí ó bá dá padà sí wọn àwọn bí ọ̀rọ̀ Markaz o bàbá ó ṣẹ̀ṣẹ̀ kú sí o wọ́n ṣe ń tọ́lọ̀ fún wọn ní agbára èyí tó kàn mí nu èyí tó dá mi padà sílé náà ni mò ń ṣe títí di ọ̀la lọ́jọ́ ọjọ́ kébi tọ́rọ̀ mi já sí nísìn kò jẹ́ ó dùn mí ọlọ́run ọlá tiẹ̀ kalẹ̀ èmi náà la tèmi àjọ ń lò papọ̀ náà ni kò dùn mí o èyí sì wọ́n á sọ fún yín ni kò ní dùn mí dókun ìgbà tẹ́yẹ́pẹ́ ni tí mo ṣe bí àfọkọ̀ jàǹbá mi Allahu Akbar. ẹni tí mo ṣe bí àfọlọ́kàn mi ń bẹ̀ kọ̀ jàǹbá mi kò sì disappoint mi wọn ò jàǹbá mi kò sì disappoint mi mo kí yín kú sí bàbá. bàbá kí bàbá Sheikh Markaz bàbá kí yín ẹkú sẹ́ ẹkú àfarasẹ. bẹ́ẹ̀ náà mo bá wá rí tán báyìí tí mo rí pé ń jàǹbá ojú ọ̀nà wa yìí ẹ̀ ń jàǹbá ìlú yín ẹ̀ ń jàǹbá orílẹ̀-èdè yín ẹ̀ ń jàǹbá ẹ̀sìn yín ẹ̀ ń jàǹbá àwọn ọmọ ìyá yín ẹ̀ ń jàǹbá àwọn ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ bá rí bẹ́ẹ̀ lónìí ní sí kíláàsì. Allahu Akbar. àmọ́ èmi máa ti ṣe o ní tí ṣe náà ni pé mi ní tẹ̀lé yín. àdúpẹ́ tọ́lọ́wọ́ tó yín sí kékeré máa jàǹbá àwọn ọmọ ìyá yín ẹ̀ jàǹbá àwọn ọ̀rẹ́ yín ẹ̀ jàǹbá àwọn ọmọ kéwu yín tó tẹ bá rí bẹ́ẹ̀ lónìí ni àpò làwọn ṣe àwọn ọmọ kéwu. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lèmi náà fi ní ké gbogbo ayé mi tí mo wéèsì kò wéèsì lásán gbogbo ọdún tí mo lò Ọlọ́run jẹ́ wéèsì bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ibi ilẹ̀ ṣe mi mọ́ inú ẹni tó yẹ kọ́ máa hu kọ́ máa sunkún lónìí ni mo wà. àmọ́ Ọlọ́run ò sí. Alhamdulillah. lójú mi náà ò lè máa tábà iṣẹ́ lọ ní àyín bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí mo bá rí kí bẹ́ẹ̀ ti ń ṣe ọ̀dá ni èmi ò ti kó lọ́fíìsì yìí mi ìtìjú yàn dé bẹ́ẹ̀ ilé kéwú yé mi ti fi lọ wọ́n bá wù yẹn yẹn lómi wá bẹ́ẹ̀ ọmọ wa ṣe kò sí ní tèmi wá gbogbo àwọn àtàyìn kẹ́yìn àbá ló kọjá ni a sì gbá a ṣàwò ó kọ̀ ọ́ mo ní láàrin tẹ́lẹ̀ ó kọ̀ wo ni mo ní láàrin tẹ́lẹ̀ ó kọ̀ wo ni bàbá mi ní láàrin tẹ́lẹ̀ kí màá súgbà rẹ̀ ẹ má bàa ló kọjá ẹ má pè báyìí ẹ má ṣe gbá ẹ má ṣàwo ṣé ẹnu èyí tí mo ní náà kí ni mo rí fi ṣe fún yín èyí tí mo fọ́kàn ṣe fún yín èwo lẹ́rí náà rí bẹ́ẹ̀ kí wàá lẹ́rù tó fẹ́ mọ́ bà mí Ọlọ́run nìkan ló lè bèmí Ádámù àyà ní kókó jẹ́ kò sóńtọ̀ sọ bẹ́ẹ̀. sẹ́yìn ó lè bàbá wa ló kọjá torí wọn lọ́wọ́ ọba lọ́ba tí èmi pẹ̀lú fọkànbalẹ̀ mọ́ wà lérí àga yìí èyí tí mo sì ní ìní dá sí òun èyí tí ìṣe náà ní pé ní síkìrì o ìní dá sí èmi ò ní rojú ẹnìkan
ẹ̀yin tẹ́ wá ń pè mí nítorí wájú kí n sọ̀rọ̀ yìí ilẹ̀ tẹ́ wá ń pè mí pé ẹ dákun á wàá pè yín ẹ dákun ká wá pẹ̀tù sí ọ̀rọ̀ ìlú ni mo ti fi ìlú yín lẹ̀ fún yín ṣé ti fi ìlú yín lẹ̀ ni èmi ti kó ìlú yín mo ti fi ìlú yín lẹ̀ o mo ti dá bàbá mi lọ́mọ yín èmi ti fi ìlú yín lẹ̀ o bọ́ bá ti wù yín ẹ máa ṣe ẹ mọ́ wàá sẹ̀ mí sísẹ̀ ni kẹ wá pè mí kẹni àwa parí ìjà náà àwa ṣe gbá náà ta ní ń jà ṣéjà ń bẹ mi lè dá sọ̀rọ̀ yìí ni ẹ dákun torí Ọlọ́run wípé mi ò lè dá sí ẹ lọ lè yanjú ẹ láàrin wọn ẹ yanjú ẹ láàrin ara yín pírọ́blẹ́mù tí ń nu pírọ́blẹ́mù tèmi ni kémi ó jókòó sí àyíké mọ owó jùtù ara mi àtọ́jújú àwọn ọmọ mi ìtàn bá wá dàrí àwọn ọmọ torí ìkẹ̀kẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ o ìkẹ̀kẹ́ lèmi fẹ́ kẹ́ ẹ mọ̀ ibi Fúlàní bá ti dágbére ekó dàrọ kò tún ní saka lẹ́mẹ̀ mọ́ kí n tó sọ pé èsè nǹkan mọ́ kí mo wí èmi ò jà nítorí àwọn bá yí kọ́ ọmọ lẹ́nu rẹ̀ èmi ò jà o mo ti rí bẹ̀ tán kò sí tí wọ́n lè ọ́fà mi bẹ́ẹ̀ kí ẹgbẹ́ àwọn náà ò ní dáadáa tán ṣe fún mi wọ́n ṣe dáadáa tó pọ̀ o èmi ó ṣaláì mọ orin bóò ni mo ṣe báyà ní lógún ọdún ọgbọ̀n ọdún tí wàá ní kò ṣe dáadáa fún mi dáadáa tó pọ̀ àmọ́ kò lè hànà mi bí òdodo kò sí dáadáa tẹ́yìn ní ṣe fún mi láyé tó lè jí kí n mọ́ òdodo. kò sí dáadáa tẹ́yìn ní ṣe fún àwọn àlùfáà wa láyé tí ó wàá dí wọn lẹ́nu níbi òdodo. ní n bá ka dáadáa yìí tẹ́ ṣe fún mi kò tiẹ̀ lálàá wàláyé Ọlọ́run bá mi kí yín o èmi náà sì bẹ́ẹ̀ lọ́kọ́ bá ń dúpẹ́ fún yín àmín ẹ ti dáadáa fún mi ẹnu pírọ́blẹ́mù tí mo ní yìí ni pé mi fẹ́ kó ní òdodo ẹnu yọnu tí mo nínú ìwọ̀n à ń bẹ̀yìn aráàlú gbogbo tó ṣẹlẹ̀ yìí èmi tí mo dá lẹ́nìí èmi Ádámù Yàyà gbé kámẹ́rà sí mi èmi náà lẹ́kọ̀ọ́ ẹ̀dá o tí n bá ti jí kó ń kárí kó dó láyé rẹ̀ ni kò ní débi tó dé dóyìn mo wá tọrọ àforíjì lọ́wọ́ yín lérí gbogbo èyí tí mo ti ṣe lọ́gbọ̀n ọdún ẹ dákun ẹ má bínú dédé ìmọ̀ tí mo ní mo fi ràn yín lọ́wọ́ nínú ìlú bí mo ti lágbára mọ́ Ẹ̀yin Ìlọrin ni mo ń bá wí dédé ọgbọ́n tí mo ní mo fi protect interest yín nínú ìlú àtìlẹ́yìn òde èmi ò sì wóyè mo ti ẹ̀wá ẹ̀ ní fún mi torí mo ti lẹ́sẹ̀ lọ́dọ̀ yín èmi sì ti gba kádàrà mi kí n tó wá máa kọ́ntínú ìwé eléyìí lọ tí fi kú èyí tí mo ní ìlèsè mọ́nu gbogbo èyí tí mo ti ṣe ẹ̀fẹ̀ rí jì mí ẹni tí ń bínú náà pé mo ṣe pé ìṣe mọ́ kó kó ń bẹ́ ẹ yá fi mi ìṣe mọ́ náà ni níta bá rí ẹ pè mí èmi ò sì fẹ́ ágíù ẹ jọ̀ọ́ o ẹ̀yin èèyàn wa ẹ jìnnà sí mi ẹ má ra ni pè mí o ẹ sì mọ́ lè lè lọ́sẹ̀ máa bàbá mi kán máa pè mí tí màá fi láàrin wa gbé fóònù yìí sí wa pé nísìn kó bá mi nílé nísìn kó bá mi nílé bàbá mi nu ẹ fi ilẹ̀ sáyé rẹ o torí mo mọ̀ yín dáadáa. àbáni ẹ máa rẹ́ni kankan pé àwọn ẹ̀sìn máa lọ bí ẹnìkan kó lè má lọ bá ìmọ̀mọ́ àgbà. Ẹ̀kọ́ rí Markaz. wọ́n ní ẹ̀kọ́ rí Markaz. ẹ̀yin bàbá ẹ máa lọ lè rò ń bẹ. ẹ lọ yanjú ẹ pẹ̀lú àwọn bàbá wa. tí wọ́n bá yanjú. tí wọ́n bá rí yanjú. àwọn náà ti lọ́rọ̀ fámìlì ni. àwọn náà ti lọ́wọ́ ní fámìlì ní tẹ́lẹ̀. èmi lọ kéwùn bẹ̀ ni. nígbà àwọn bàbá wa kéwù Markaz ni. mo ti yọ wàhálà mi kó ń bẹ. àwọn ti gba wàhálà àwọn ti fún wọn sàtífíkẹ́ẹ̀tì wọn ti kó ń bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń pè mí ẹ má pè mí mọ́. àbálẹ̀ ẹ̀yin tẹ́ ń pè àwọn ẹ má pè àwọn mọ́. ẹ má pè mí mọ́ ẹ má pè mí mọ́ gbogbo yé mi bẹ̀ yín ẹ má bínú ẹ lọ wójú tù lu ara yín èmi ní tẹ́mi fẹ́ ṣe tọ́pọ̀ ìtọ́kàn ká ń ṣe òun
ẹ lọ wá títẹ́ bá ṣe fún lu ara yín tẹ́ fi kú olóko bí tẹ́ ṣe kí ni o tẹ́ wá ẹ ti wọ one chance sọ bẹ́ẹ̀. wọ́n ní ẹ lọ kálukú lọ wá tí ọba ṣe fún lu ara rẹ̀ láti kó ní oko bí tí kálukú kó sí torí pé àbá fi ń yé wa pé ẹ ti wọ one chance. ìgbẹ̀yìn ọ̀rọ̀ ìyín wá tún ṣe tẹ́síkíyànù wàlá àwùsá kì í àlàláyé àhàdà ẹ mọ́ di tẹ̀hárí kí bùdúrò fi kú mọ́ yín lọ́wọ́ o. ṣe é mọ̀ pé mò ń sọ fún yín ó dàbí ìgbà tí ìsọkúsọ ọ̀rọ̀ gbogbo òtàn tájúlà dábì tí ń pa nítorí mùdírù ni tẹ́gbẹ́ kọ́nà bọ́ bá sọ kọ̀ mọ́ ṣe lọ́dọ̀ yín bọ́ bá yàgbẹ́ kọ̀ mọ́ ṣe lọ́dọ̀ yín ẹ lọ ṣètò ẹkú onú ọ̀tẹ̀. wọ́n ní ẹ ṣètò wọ́n ní ẹkú onú ọ̀tẹ̀ ẹ má jẹ́ bàbá Waziri Markaz kó kú máa yín lọ́wọ́. ṣé ẹ mọ ibi tẹ́ ẹ bá dé nísìn náà tí gbogbo yín yọra yín tẹ́lẹ̀ mọ̀ kankan pa rẹ̀ ṣé Ìbàdàn ló ti ṣẹlẹ̀ ní àbí l'Abẹ́òkúta àbí l'Ògùn àbí l'Oǹdó ẹ tẹ̀ra yín nú ẹ tẹ̀ra yín nú. wọ́n ní ẹ tẹ̀ra yín nú kálukú ló mọ bó ṣe ṣẹlẹ̀. ẹ sì bàbá ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n ní ẹ ṣe bàbá Sheikh Markaz ẹ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ má jẹ́ kí wọ́n tán bá lọ tán. ṣé ẹ rí ìnáwó bàbá yẹn dáadáa. wàlá yajiri mannakum shan'anu qawmin ala an la ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa. wa khayru ma yumassilukum fil markaz fi hadha al-yawm huwa hadha al-mudir. ẹni tó sì gbé tó sì lè dúró ní àyè Markaz lónìí bàbá wa Sheikh Abibulayi ni. wa shahida Allah mo fọlọ́ múra tó lè bá yín lu àyè náà títí ń lọ yẹn tó jù lọ kò sí kò sẹ́ni tí ì bá ṣe nínú wọn o ẹ mọ́ tara yín ẹ fi lára balẹ̀ ẹ jáwó kó nù ọ̀tẹ̀ ẹni tí bá sọ nǹkan fún mi mí fún yín lẹ́yìn tí wọ́n sọ yìí ó ti bẹ̀rẹ̀ sí kíìlì yín díẹ̀díẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí sí lọ́nà ibi tí iṣẹ́ Ádámù wà nù nísìn ẹ ṣe iṣẹ́ Ádámù pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọ́n ṣe Ádámù lẹ́ ń wò níwájú yín ni. rárá wọ́n tún lè pa kì í dàmí òtó ètí ń wí ni pé ẹni tó dàgbà jù náà ọmọọṣẹ́ Ádámù lóye àti láǹkàlí lókè yẹpẹ lónìí Mọ̀lánà Sheikh Muhammad Habibullah ni wàlà fahara wàlà fahara gbogbo tí wọ́n sì ń wí wọn kì í purọ́ o mòdìrú yẹ parọ́ àrùn mòdìrú pé mọ́ sàjàngbì là yóò sì jà kọjá là ìwọ̀n ń bẹ àwọn náà nù ìwé ní kò yẹrẹ lẹ́yìn bàbá kì í purọ́ gbogbo òròyìn tẹ́ ẹ fi ròyìn wọn ń bínú ni ń bínú lágbára ni irọ́ gbogbo ẹ̀ ẹ mú àjíké èmi ọgbọ́dọ̀ bì Fúlàní ọgbọ́dọ̀ bì ò ní dúró wò ò ní dúró wò torí náà èyí tó sún kádà mi sẹ́yìn nu ìtàtí ìsọlọ́nu tó bá pé láàrín sáyìí ni mo concentrate lélẹ́yìn ni èyí ń bá a lọ bó ti yẹ kí n bá a lọ ní èyí ti ju bí mo wà yìí lọ bó ti ẹ̀ jẹ́ kí wọ́n ti wá gbàgbé mi nílé ọ̀kan lèèyàn wà fọwọ́ mú ìgbà fólúwa nísìnyí o. Kágbà f'Olúwa nísinmi. Kágbà f'Olúwa ẹ sọ bẹ́ẹ̀ nísinmi o. Kágbà f'Olúwa nísinmi. Kádàrá ò ṣe kọ̀ láì gbà. Kágbà f'Olúwa nísinmi. tó ilé yìí tẹ́ ẹ rìn káàkiri ó ti tó
àtẹ̀yìntẹ́ ní kíní kan ní ní àtẹ̀yìn gbágbá ní tó ń kárí kọ́ ọmọ fọ́ọ̀mù káàkiri lẹ́yìn àfa èèyàn afẹ́sàtúnṣe ní afẹ́sẹ̀gbá ní afẹ́sàwó ní afẹ́sẹ̀kòkò wọn bá sán ní ìranù lẹ́ ń ṣe. ẹ lọ gbogbo ètò ẹ̀mí káàkiri ẹ lọ jòkó ẹ pera ẹ pọ̀ ẹ gbé master plan jáde fún lùyìn kẹ gbé kádàrà rẹ̀ jáde ẹ jáde níjẹta láàfáà yìí lágbẹ́ Emirates ẹnu challenge tèmi fún yín nísìnyí òrùkádàrà la tún wà yìí kí lùyìn ó tó finish ètò lọ́kàn kìí sàròyé ètò náà la fẹ́ bá yín gbé kalẹ̀ tẹ ní ká yọ̀sẹ̀ nílùú àti ti yọ̀sẹ̀ nílùú fún yín bàbá ò ti lè lọ bẹ̀ mọ́ nísìn lédè àga wọn wá èmi ló ti lè lọ bẹ̀ mọ́ àmọ́ gbogbo wàhálà tẹ́ mọ dálẹ̀ tẹ́ fi wá lùsì fókọ̀sì tẹ́pẹ́ ẹjọ́ náà lámọ̀ràn lónìí lọ́la ẹ̀jẹ̀ ajínà sí i bí sẹ́là bá ń ṣe ni kò ní sáròyé tó tó báyìí. wọ́n ní ẹjẹ́ ṣiṣẹ́ ká ní pílánì fúnlù wa torí pé ẹjọ́ tá à ń ṣe yìí kò ní jẹ́ adébi táwọn ẹ̀ka dé. tọ́yẹ pé ti ara wa là ń dùn àdùn tìlú. tọ́yẹ pé gbogbo eré ara wa là ń dùn àdùn tìlú. torí ara wa là ń dùn àdùn tẹ̀sìn. à ń dùn eré ara wa àdùn tẹ̀sìn. torí ara wa là ń dùn àdùn táwọn ọmọ ìyá wa gan-an tí wọ́n rọ́nà lọ. ó dàbí tá à ń dorí ara wa dé àdùn táwọn ọmọ ìyá wa táwọn ò tiẹ̀ tí ì rọ́nà lọ tí wọn ò tí ì rí gbígbé gbà. ẹ má tara yín ẹ ṣáyé ojú yín kọjọ tó lọ subhanallah wa bihamdihi subhanallah ilẹ̀ azim. Subhanallah wa bihamdihi subhanallah ilẹ̀ azim. Kalimatani hafifatani ala